Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi ó mà ga o. Ṣé mọ bí gbogbo nǹkan ṣe ń lọ láàfin? Kò bá àti ẹ̀wà mèwo lè wo, kò wá jẹ́ ká believe gbogbo nǹkan tó ń lọ ní íńtánẹ́ẹ̀tì. Bí òótọ́ ni bí irọ́ ni, Ọlọ́run ló yé bẹ̀tì nǹkan tá gbọ́. Nǹkan tá gbọ́ ni o, allegedly o. Ẹ jẹ́ kí n gbé borun rẹ̀ fáwọn èèyàn mi. Bàbá ṣó dá bẹ́ẹ̀? Ṣé ó rí bẹ́ẹ̀ ṣá? Nǹkan tá gbọ́, wọ́n ní olè TikTok náà pé o. So wọ́n ní láàárọ̀ kùtùkùtù nìkan fi 5:30 àbí 5 láàárọ̀ ní ìdájí. Wọ́n ní wọ́n ṣàgbọ́ ìgbé ṣá. Wọ́n ní noise yẹn wá láti area olè TikTok chamber. Bí àwọn tó ti jí náà débẹ̀, wọ́n ní kí ló dé, kí láriwo wo. Nọ́mbà àwọn gáìdì ṣàká bọ̀bọ́ yẹn nínú chamber olè Tik gẹ́gẹ́ bá ṣe gbọ́. Wọ́n náà sọ pé ex-boyfriend ẹ̀, wọ́n ní boyfriend olè Tik ni. Pé kí ló ń wá níbẹ̀ yẹn láàárọ̀ kùtùkùtù? Kí ló wá? Torí kò sí inú lineage àwọn royal family àtọ́. Pé kí ló ń wá? Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàwuyewuye o. Wọ́n ní kò pẹ́ kò jù àwọn alàgbà, àwọn òjòyè gbogbo wọn débẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Wọ́n ní báyìí káṣà báyìí káwòdì. Ṣé kí lọmọkùnrin wá ṣe ní inú ààfin láàárọ̀ kùtùkùtù? Ṣé kìí ṣe pé yàrá olè Tik ló sùn sí? Wọ́n ní olè Tik orí nǹkan sọ. Wọ́n ní ṣe ló ń wọ pàkó, ó ti mọ̀ pé wọ́n ti ká wọn mọ́ agbede méjì tí ò lè fi parọ́, tí ò lè fi escape. Wọ́n ní ṣé irú eléyìí ó bá mu ní ìṣojú ní inú ààfin. Ààfin Ọjájá. Wọ́n ní ṣé kábíyèsí wà ráǹdì ṣá? Torí gbogbo nǹkan tá a gbọ́ àgbọ̀ bóyá kábíyèsí wà nílé àbí kábíyèsí ni bó gbọ́ bí ò gbọ́. Ẹ̀sìn kan tá a gbọ́ ni pé wọ́n ká boyfriend olè Tik mọ́ yàrá olè Tik ní chamber. Wọ́n bá ní kí láwà ti ṣe yìí sí. Kí ló ń wá ọlọ́rákùnrin? Wọ́n ló kọ̀ ń wo pàkópàkó. Ó ní níbo ló ti wá, ta ni ẹ́? Ó ní inú àwọn tó máa ń ṣe social media. Òun ló máa ń ṣiṣẹ́ fún olè Tik ní social media. Ó máa ń bá post, ó máa ń bá ṣe gbogbo ẹ̀. Òun ṣá ló máa ń bá ràn lọ́wọ́ ní social media. Ṣé social media wá dénú chamber olè Tik láàárọ̀ kùtùkùtù? Wọ́n ní nǹkan bí 5 sí 5:30 torí Ọlọ́run. Kí làwọn people yìí fẹ́ fi ààfin kábíyèsí ṣe? Kí ni yìí máa lẹ́yìn náà? Wọ́n náà ti pé àwọn èèyàn ẹ̀. Wọ́n láwọn èèyàn ẹ̀ ń bẹ̀bẹ̀. Ṣé irú ẹ̀bẹ̀ wo náà lè bẹ̀rù kọ̀ bẹ́ẹ̀? Olè Tik ó ti pẹ́ tàbí ẹ̀ ti gbọ́ ń pa ẹ̀ pé ọmọ orí ìrìn ni. Oríṣiríṣi la fi máa ń gbọ́ ní complain woman yẹn. Wọ́n ní ọkọ kan ò tó wọn. Wọ́n láwọn people ìpọ́ ọkọ kan ò tó wọn. Òun ní sí gbogbo wọn lọ ń bímọ, wọ́n lọ ń ṣe, wọ́n lọ ń mọ̀. Kọ́ṣà máa ń lọ gbégbé gbogbo àwọn tó ń jẹ́ boyfriend àwọn yẹn gbogbo nǹkan tó wà níta yìí. Ṣé kò tó bá rí hàn lẹ́rù? Kọ́ má kó bá kábíyèsí. Naomi èèyàn ti wà kọ́ṣà máa kó bá innocent child. Ọmọ Ọlọ́run tòótọ́. Wọ́n má lọ kó bá torí ó pọ̀ lóde. Nǹkan pọ̀ lóde ò kọ́lọ́run kó gbà wá. Ọlọ́run kó gba kábíyèsí wa. Kí kábíyèsí náà káwọn náà súnra kí kólúkálukú tọwọ́ ọmọ ẹ̀ bá ṣọ. Wọ́n ní kò pẹ́ kò jìnnà, wọ́n ní wọ́n ti dúró ṣe ìdájọ́ ẹ̀ rárá. Wọ́n láwọn alàgbà tó wà láàfin, wọ́n náà ti bá ní ṣe. Bí òótọ́ ni o, bí irọ́ ni o. Wọ́n ní wọ́n ti dúró ṣe ìdájọ́ ẹ̀ rárá. Bí kábíyèsí wà láràndò, bí kábíyèsí ò sí nílé o, bí kábíyèsí ò sí nílé o. Bí kábíyèsí wà náà àwọn tó fún wọn ní go ahead pé wọ́n ti sọ pé bọ́n ti ṣe ká bọ̀bọ́ yẹn mọ́nu chamber pé wọ́n ti ní pé wọ́n bá ní ṣe. Allegedly. Bá a ṣe gbọ́ ṣó dà bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀ olè Tik ṣó dà bẹ́ẹ̀. Ẹ jẹ́ àrọ́ra ṣe bí Ọlọ́run ò bá rí wa, bí ọba yóò bá rí wa. Ọba ọ̀run tó sápamọ́ tó wà kọ̀kọ̀ tó wò wá. Àwa la sọ pé a sápamọ́ lójú ẹ̀. Kedere báyìí ló rí wa. Kí ló dé?
ó ṣe wá jẹ nínú ààfin. Wọ́n ti wá respect bàbá yìí, wọ́n respect ààfin ọba yìí. Kábíyèsí, ó dọwọ́ yín o, ó dẹ̀ tún dọwọ́ Ọlọ́run. Ẹ mọ bẹ́ ṣe máa ṣe gbogbo kíjokíjo eré abẹ yẹn, torí eléyìí lágbára, nǹkan àbàmì, nǹkan àbàṣà. Ògúnjàre bá bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n báyìí ṣìkàṣìkà, wọ́n á ní kábíyèsí kó lọ mú Ògúnjàyé kúrò láàfin, àwọn ò fẹ́ Ògúnjàyé. Bẹ́ẹ̀ tí kábíyèsí mú Ògúnjàyé síbẹ̀ ni pé ojú òun ò lè tó gbogbo ibi tó lúkálùkù wọn ṣe láàfin. Torí ẹ̀ ni ẹni ẹlẹ́ni ló ṣe lọ mú Ògúnjàyé. A lè gbọ́ pé Ògúnjàyé náà ó ń ṣe wọ́n bí ọṣẹ ṣe ń ṣojú, ó ń ṣe wọ́n báṣabàṣa, ó ń ṣe wọ́n kíkankíkan. Wọ́n lé wọn láwọn ò ní lọ. Gẹ́gẹ́ bọ́rọ̀ tá máa ń sọ pé ẹni náà ò ní lọ, bẹ̀tì kọ́ tó máa lé wọn yìí ń bọ̀ o. Kọ́ tó máa lé wọn ń bọ̀ o. Àbí kí wá lè léyìí. Èwo ni kankan, wọ́n ò tí ì wá ṣe pamọ́ mọ́. Wọ́n máa gbé wá láti ìta, wọ́n á gbé wá sínú ààfin pé nǹkan tó bá máa ṣẹlẹ̀ ni kó máa ṣẹlẹ̀. Bí kábíyèsí ò bá rí Ọlọ́run wà. Ọlọ́run wà, because téèyàn bá ti ṣẹ́rí pé téèyàn bá ti rí ní ẹni kankan tó ń ṣọ̀hún, ẹni Ọlọ́run kọ́ tó wọ́n fi pé bóyá Ọlọ́run wà ó ń bọ̀ wọ Ọlọ́run kò ń yá lógún ọdún. Tá ń sọ bẹ́ẹ̀ fún yín. Sísìn yìí ti dájọ́ ti Ọlọ́run wait unexpectedly. Ó ní òun máa wá bí olè lóru ní ìgbàkúùgbà tóun lè yọjú sí gbogbo àwọn oníṣẹ̀bí. Àbí anybody. Ṣé tí olè bá Ọlọ́run má jẹ́ kí ó lè má wà lè wà o, kó kí Ọlọ́run kó gbá àṣẹ ogun àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn alọ́kọ́ ló ń kígbe. Àwọn tó máa ń wọlé èèyàn láì tiẹ̀ tọrọ àyàwó, láì tí inform anybody. Òun náà sọ pé àpẹẹrẹ yẹn náà fi sọ pé tí Jésù bá máa dé bí olè lóru, nígbà tó máa san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀. Eléyìí lágbára o, eléyìí lágbára. Bí kábíyèsí bá tiẹ̀ sọ pé òun nífẹ̀ẹ́ obìnrin gan-an, wọ́n ní kábíyèsí ọkùnrin ní ẹ̀ lè fi ra yín wé kábíyèsí, bẹ́ẹ̀ tí kábíyèsí náà ti ń tọwọ́ ọmọ ọba aṣọ, because gbogbo nǹkan tó lọ fà á sáàfin orí kábíyèsí náà ó ń tẹ́lọ̀ ń kábíyèsí, ó ń tẹ́lọ̀ ní. Kí làwọn ajẹ́ tá máa sọ pé a máa ṣèdájọ́? A lè ṣèdájọ́ torí Ọlọ́run ti sọ pé Bíbélì náà ló ń sọ, ó ní ká má ṣe dáni lẹ́jọ́ torí káwa náà má bàa dá wa náà lẹ́jọ́. Ẹ̀yin èèyàn mi, abọ́rọ̀ náà sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ á dòdìndì. Ẹ jẹ́ ká tún èrò ara wa pa, ká yíwà padà. Wọ́n bá sọ pé wọ́n ti banish ẹ̀, wọ́n ní immediately náà banish. Allegedly bí a ṣe gbọ́, tá a ṣe gbé wá sí orí afẹ́fẹ́, kẹ́yìn náà gbọ́, tó bá pẹ́ yìí náà ti gbọ́ níbì kan, kájọ jíròrò, kájọ sọ lásọ yé pọ̀, torí eléyìí ó yà wá lẹ́nu la ṣe gbé wá sórí afẹ́fẹ́. Wọ́n ní láàárọ̀ kùtùkùtù 5 o'clock sí 5:30 náà ká ex-boyfriend yẹn mọ́ ọ̀dọ̀ Oletic láàárọ̀ yìí. Ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́, wọ́n ló fẹsẹ̀ méjèèjì tìrò. Ó rí bẹ́ẹ̀ àbí kò rí bẹ́ẹ̀? Allegedly ni. Ẹ bá check ẹ̀. Ọlọ́run á ṣàánú wa. Á lè kó kábíyèsí yọ, á kó náà mi yọ. Nǹkan bẹ́ẹ̀ o, a lè lórí bẹ́ẹ̀, a lè ní kò rí bẹ́ẹ̀. Odindi ìyàwó 7, àwọn kan ní 8, èmi ò tí gbọ́ kẹjọ yẹn o. Ìkejì 7, wọ́n sọ pé kìíní ṣé apá kábíyèsí ká wọn báyìí? Ṣé ó ká wọn báyìí? Ọlọ́run á fi kábíyèsí akọ kábíyèsí wa mọ̀ ṣe o, lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan yín èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá máa fi ìtókù sí comment section. Tó bá jẹ́ pé first time tẹ̀sẹ̀ fẹ́ gbọ́ wa, ẹ bá tẹ bọ́tìn kékeré tó ní aago lẹ́gbẹ̀ẹ́ yìí kẹtẹ̀. Bàtà bá máa ń gbé ànádà ìròyìn gbéborùn mí wà, ẹ̀yin lè máa jẹ́ number 1 tẹ́ bá kọ́kọ́ rí. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń bá wa dá sí. Ààbò Ọlọ́run á dájú lórí wa o. Jésù Olúwa wa. Àmín.